a máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ gbogbo nú forest wa gbogbo nú reserve wa pátápátá ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ilẹ̀ Yorùbá ni including Kogi, Kwara, Ekiti, Lagos State, Ògùn, Ọ̀yọ́ State tèmi gangan wà, Ọ̀ṣun gbogbo nú forest wa pátápátá mo ti sọ enough is enough fáwọn terrorists táwọn wọnú gbogbo wa káàkiri eléyìí yàtọ̀ sí ti àkọ́kọ́ níta àkọ́kọ́ yẹn adọ́wọ́wú àfọmọdé ṣe lẹ́yìn náà adúpẹ́ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ mi wọ́n gùn Ọlọ́run jẹ́ wọ́n láṣeyọrí ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá politics àwọn olóṣèlú kan ni wọ́n lọ kó àwọn terrorists yẹn jọ láti mọ fi dà wà wàhálà nílẹ̀ Yorùbá níbi tó peace ẹ̀rí pé ilẹ̀ Yorùbá ń bí àwọn òun kò kàn káàkiri ọkàn wa balẹ̀ bá ń lọ sóko sí ìyọnu àpọ́n sínú gbogbo ibi táwọn Fúlàní lọ hide sí àwọn terrorists wọ̀nyí kódà bọ́ jẹ́ Yorùbá labá bá nínú reserve wa terrorists ni ẹ́ ìwọ tó bá jọmọ Nàìjíríà tó tọ́ dẹ̀ jẹ́ ìgírí mọ́ bọ̀ láàrin ìlú kájọmọ gbé ìwọ tó bá ń gbé láàrin ìlú àní problem pẹ̀lú ẹ gbogbo gbé ní bọ́ọ̀dì ìbájẹ́ Fúlàní ni o ìbájẹ́ Yorùbá labá o ìbájẹ́ Ìgbò ẹnìbọ̀ tá a bá ti bá nu forest wa ń bí nílẹ̀ Yorùbá ń bí criminal bàbá Tinubu yóò ṣẹlẹ̀ kejì àwọn olóṣèlú tán lọ dọ́gbọ́n pé àwọn ọmọ òfin yẹn dà lúrú wọ́n fi sọ pé ìjọba bàbá yẹn ọ̀dà àwọn oníjó ṣẹlẹ̀ kejì rọ́lẹ̀ pa gbogbo àwọn tá a fi ṣe coordinator ẹ̀kọ́ àpín ní bánà àfúnkálukú ní state kọ̀ọ̀kan bánà ìdẹ́sẹ̀ gbogbo ẹkùn ṣe fi lájà lọ́wọ́ ajá ò ní tó gbogbo ẹkùn láéláé gbogbo anybody tá a bá ti bánu reserve wa criminal ni bẹ́ẹ̀ni a máa ṣe kí ni ìdí nìyẹn ìkejì ni pé tá a bá ti gbọ́wọ́ nísìn àwọn bàbá wa máa gbé wa dáadáa a ní láti gáàdì gbogbo ó ti sọ fún wọn wọn máa ra ọ̀kadà wọn gbọ́dọ̀ ọ̀kadà dáadáa fún wa a mọ̀ fi pàtó gbogbo ní oko àwọn àgbẹ̀ ó lè mọ̀ra ìdáko dáadáa ń sìn àdúgbò olùgbò àwọn DSS sójà ọlọ́pàá wọn ti try àwọn fi sùúrù ṣe wọn fi lè rescue àwọn ọmọ yẹn torí ẹ̀mí ṣe pàtàkì fún ìjọba wọn ní kẹ́ni kankan kú ọlọ́mọba dáàbò gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wa pátápátá ọlọ́mọ fún wọn lẹ̀ ọlọ́mọ jù wọn bọ̀ wọ terrorist so nǹkan táwọn náà ní ìsìta lè ṣe ni pé ká fún wọn support ká sì kíni ẹ̀dẹ̀ mọ̀ pé mi ní disappoint mi kì í ṣe pé màá ní kẹ́ mọ̀ so kí gẹ́gẹ́ máa tẹ̀lé ní any state kọ̀ọ̀kan lájọ mọ̀ lò kì í ṣe yí pé ọ sọ pé torí pé mo ń support mo ṣe ìwé ẹkùn ọmọ lọ gba ìyàwó ìyàwó tàbí ọmọ lọ dá síjà tàbí nǹkan tí ó kàn sọ pé ọmọ lọ mọ gógóró wọ tó bá lọ ń já tó ń tọ́lọ́ ń lọ sójú ìjà wọ́n fẹ́ wọ́n lọ fẹ́ sí tẹ́rọ́rì wọ́n lọ mọ gógóró yó ìyá ọlọ́mọjà bọ́wọ́ ọlọ́ọ̀dẹ́ nìkan kan kú o.